àlàyé bí ọ̀rọ̀ tí ń bá yín sọ lórí fóònù èmi ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé no pàdípàdí for John kù ni ìjọba Kútì bí Kútì ní sùn. ọmọ mi nà ọmọ ẹni àpótí wa ìdí ìlú ìgò tó dúró tì kọ́ra tó wọ́n tó bá tẹ̀ àti lọ tágbàdà bàbá tẹ̀ afẹ́jẹ́ ẹ̀rọ tó Kútì kí ni 411 sí mi. àgbà kò sí fún kankan àgbà mo ti dé mo ti ṣe tán mo fẹ́ máa yín kálásì mo fẹ́ go international àgbà ni mo fẹ́ máa yín tàtàràtà sẹ́ mi ò ṣe síbi ìṣímọ̀ mi ò ṣe gbogbo postman yẹn wọ́n yẹn fún mi. Kútì president mo fẹ́ máa yín kálásì ni. Kútì àgbà president ọmọ mi ṣé ó dá ẹ lójú. ó rẹ̀ ni mo fún grand kan. ṣé nǹkan tó fẹ́ ni. àgbà ohun tí mo fẹ́ ni àgbà mo mọ̀ bọ́yìn mi kàn kí yìnbọn ni. oṣù ọ̀bùn rẹ di. àgbà mo mọ̀ bọ́yìn mi kàn kí yìn ni o. oṣù ọ̀bùn rẹ di. àgbà mo mọ̀ bọ́yìn mi kí yìn ni ẹ fi dán mi wò mo fẹ́ máa yín tàtàràtà. àwọn anáyé àti àsọpọ̀tì. àgbà. Kútì àgbà. olùdó mẹ́ta péré ni mo ṣe. kò yé mi àgbà. mẹ́ta péré ni mo ṣe Kútì. àgbà wọn káwa ń ta kò yé mi. àtẹ̀tẹ̀ wàá kú òǹbí ni o. àgbà. afẹ́fẹ́ tí fẹ́ ilé lókun máa nà ní ológun bá ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tó fẹ́ ilé ọlọ́sà máa fẹ́ ilé ọlọ́sà mọ́ ọ̀dọ̀ mi ni kò máa fẹ́ bọ̀ wá bí jáde àbírí bá lùgì àfẹ́kù. àpákẹ́wà yìí ni kẹwọ́dà àgbọ̀túwà yìí dídá òdewùdé ọkà ògbọ́dọ̀ mú ní gbèsè tí ti dálẹ̀ pọ̀ gan. ilẹ̀ gbà mí o òkè gbà mí náà ọ̀tún gbà mí òsì gbà mí ọmọ bá kàmí mọ́.